الذي تنهج به العقد وتنفرج به الكرب وتقضى به الهوائج وتنال به الرغائب وحسن الخواتم واستسقى الجمال بوجهه الكريم وعلى اله وصحبه ذكر العظيم ونحن جعل كل معلم لك حامد اللهم صل على سيدنا محمد الفاتح لما والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله وقدره ومقداره العظيم فلا تزال تحب ولا ترد ولا مرسل لا اله احد يا رازق الطيب في مكانها والدود في سر يا من صفاته الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آمين 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 babban sarki mu na yarbawa an karbuka kenan gashi yana da yana sa albarka yana da yana wayan su maganganu duka yana tabbatar da gargajiya da al'adu àwọn kábíyèsí wa ni wọ́n ń ṣàdúrà lọ́wọ́ wọn. gargajiya na yarbawa yana addu'a àwọn bàbá wa àwọn làwọn àwọn bàbá wa gbogbo ìlú àti akátá ibẹ̀ láti lọ sí òkú ọ̀gbọ́n tó ń bá tẹ̀sí tó lọ pé ká má tẹ̀sí bẹ́ẹ̀ lọ sí ọmọ tìlú o. yanzu kun sa mai kowa ya tura so ya Oh yeah, everyone should go down.
kowa ya bar gida ya bar shi gargajiya ke da kuke gani wanda yake kabila mu na yarbawa suna cikin kabilu da ba su wasa da gargajiyarsu sannan yarbawa kuma kabila ne da suke da wani abin da ba su wasa da shi kamar kusu da kankwa yana cikin abin da yarbawa ba su wasa da shi. Assalamu alaikum. Àwọn táwọn àrẹ bẹ̀rẹ̀ tí ọwọ́ láti jókòó èyí ká máa bẹ̀rẹ̀ láti jáde lẹ́kọ̀ọ̀kan àwọn ẹ̀tí lójú wà ní central mosque níbẹ̀ ni a fẹ́ ṣe ẹ̀dàgbọ̀n náà ẹ̀ ṣe àdúpẹ́ bàbá wa láti Sàmọ̀lẹ̀ bàbá olówó pàrọ̀ kù ẹ̀ ṣe báàbò ẹ̀kọ́ ìlànà a máa gbọ́kọ̀ olú ẹni tó fẹ́ wa tàbá ní central mosque ẹ̀kọ́ káwọn dára rí ẹ̀ ṣe kú dìde ọlọ́ọ̀bà bí apẹ́ fúnra wa olùdúwà Yawan sauran mutum. Fotografa.